ìyàwó òbí ẹ ṣe sùúrù fẹ́mi ara yé kí ló wà ní pẹ́lú àjọ òbí tó báyìí lẹ́kọ̀ọ́ lórí tó ń tẹ́ dọ̀ ọ̀gbọ́n nígbà tẹ́ ẹ pè mí ẹyẹ àwòrán ẹ máa mọ̀ tẹ̀lé ká lọ mọ̀ tẹ̀lé ká lọ sí kí ló bá tẹ̀lé rẹ̀ nígbà tẹ́ ẹ pè mí láàrin pé kí ló dé lọ sí tẹ́lẹ̀ pé lọ́pàá méjì lọ́mọ orí lọ ẹ mọ̀ ọmọ nílẹ̀ tẹ́ ẹ lọ́pàá yìí ṣe fẹ́ fọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ òun sẹ́ẹ̀fì sọ jésù a sì gbọ́ náà tán káàkiri lóṣù tó ń ṣe pé kókó bá fúlá tó dọ̀rọ̀ sí ẹ̀ ìyàwó yẹn. ẹ kí lẹjọ́ lẹjọ́ níyàwó. alábàásí mi ń sẹ̀kú kìí lóde. ọ̀sẹ̀ ìwà àkọ́tàn ọ̀sẹ̀ nàìjíríà yìí bẹ́ẹ̀ ni a kọ́ la fọlá wọ̀ rẹ̀ ni mo fẹ́ bá ti náà láwọn èèyàn Mami! Mami! Danny! Past time out of there, you.
Owó ẹran lá o. Àwọn ìwà tó máa ń sọ̀rọ̀ pé ojú òtún rárí. Òwe àkàlà. Mo ti lọ, mo ti dé o. Mi ò sì bọ́ ọmọ jẹ́. Àmọ́ rírẹ̀ tí mo ṣe ẹ̀ lọ tí mo tó dé yìí o. Ìkòkò lé gbómi, kó gbẹ̀yìn, kó tún gba sọ̀sọ̀ mọ́. Àjọ fojú ara wa hàn mọ̀ bó nílẹ̀ yìí. Bí mo ṣe wà ìmọ̀ gbà pé ní o. Ọlọ́run ló pè mí kí sí pé mo ṣàyọjú náà. Ó sì pè mí, mo sì ń lo ìpè náà, mo rò bó ṣe kí n máa lò. Ẹ̀jí tẹ́ pé ara rẹ̀ fi ń ṣe fún bẹ́ẹ̀ ṣe. Tọ́lọ̀ pè mí, ẹ wá ara lọ sí station. Mo lọ, mo sùn, ìyá máa jẹ mí o. Àbọ̀ náà pè mí, àjọ bẹ̀rẹ̀ sílẹ̀, àjọ bẹ̀rẹ̀ láyò, àjọ mú kálẹ̀, àjọ mú wèrè lẹ̀. Ṣé ẹ ti gbọ́? Akin, ilé ayé ẹ̀ má pè mí fún àwọn èèyàn báyìí. Bámọ̀, báwo ti dáa, tẹbí tara yín là ń bá ń sọ. Tara yín là ń bá ń sọ pé kẹ́ ẹ jẹ́ mọ́ ọlọ́mọ fẹ́yàwó tó bá wù ẹni ńlá irọ́ pátá ẹ fi pèsè pé fún ni. Ẹ wá gbọ́, láàrin mi àti ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àjọ fà. Pàṣẹ náà. Bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ báyìí lẹ́jọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀jọ̀ bá wọ́n pọ̀. Gbogbo nǹkan mo fi jù lọ. Ọlọ́run ṣáájú mi èmi ló wá halẹ̀ mọ́nú ilé ìgbẹ́. N bá fi pèmí ṣépè fún Patrick. Àwọn fámìlì ẹ̀ wọ́n rí wọ́n sì mọ̀. But mọ́mì, Ọlọ́run pè jù ẹ fi pè jù lọ. Aṣọ ṣé nǹkan tó ń ṣe nǹkan tó dalẹ̀ pé àbí? Nǹkan yóò dá náà. Nǹkan yóò dá. Ẹ change nǹkan yóò dá. Akin, Mọ́mì. Akin, wọlé lọ. Nǹkan tẹ́ bá sọ nìyẹn. Akin. Èmi ni ajọkẹsẹ tó sọ pé ní ìwọ ìgbọ́ tó pé tíntín báyìí ló ti jẹ́ náà pẹ̀lú òkèrè tó bí ló sí. Alàgbà ẹ má bínú. Bíbélì sọ wípé ó ní bínú mọ̀sẹ̀sẹ̀ fọ́sẹ̀ jẹ́ kó òrùn kan wọ̀ bá ìbínú nínú rẹ̀. Ẹ gbàgbé lórí ẹ̀. Alàgbà bó ṣe rí ni wọ́n ti sọ. Adẹ̀tí báyàwó ní sọ̀rọ̀ àti pé àṣìṣe rẹ̀ sí tó ṣe. Òun náà lè dé pẹ̀lú àforíjì. Iṣẹ́ èṣù ni ká bẹ́sù wí. Ànírógun èṣù ń jọ yìí o. Alàgbà ẹ̀ máa òótọ́ ọ̀rọ̀ ní ká mọ̀ sọ ọ́ kẹ́ẹ̀dẹ̀ rántí pé méjì lówó Yorùbá wọn á lọ́ máa lèèyàn ní ìrínú tí ìbí ọmọ àlèyàn náà sì máa bẹ̀ tí ìgbà nígbà tá a ti báyà àjọ sọ̀rọ̀ tó ti gbà pé táwọn ṣe ọ̀dà ká má pè lọ́mọ àlè tí tá máa bẹ̀ tí ìgbà ẹ̀yìn náà ẹ̀gbà ẹ jẹ́ ká ṣe kí ni ká dé gbogbo kò wá sí ìparí torí ibi tí ìfẹ́ bá wà lọ́lọ́run ojú Jésù àbùkù wa. Kò yẹ ká má bínú. Ẹ jẹ́ bínú. Bọ́ bá wù yẹn bínú. Bọ́bá wù yẹn má bínú. Èmi ò lè bẹ̀ ìfẹ́ ká ẹ má bínú o. Ẹni ọba fẹ́ràn inú ara rẹ̀ pé nǹkan kọ́ náà lè wá bá ni. Ìyàwó yìí ò ṣe fọlọ́pàá mú mi. Kò ṣe fọlọ́pàá mú mi. Ìgbé pé sọ́sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ òsì náà máa sọ kiri nínú ìjọ gbogbo ẹ̀dá tá a bá ti dá tí ìfẹ́ inú rẹ̀ bá ti ń mọ́nu tẹ́lẹ̀ pé gbogbo ẹnu rẹ̀ báyìí kò lè déra wọn tí ó bọ̀ sí sẹ́fẹ́rẹ́. Ọlọ́pàá ọ̀hún wa. Ẹ̀gbọ́n fẹ́ sọ òun. Tọ́tàlẹ̀ máa sọ sí ọ̀tẹ̀ sọ̀hún. Ẹgbẹ́ gbọ́n ẹ̀gbọ́n yọ̀ ọ̀jọ́ sọ. Ẹjọ́ mo sọ̀rọ̀ lọ́wọ́ mo sọ. Bá ṣe pẹ́lẹ́ gọ̀ síra rẹ̀. Kí ẹ wọ́n fún mi pẹ̀lú tẹ̀ sọ́sọ́sọ́. Ẹjọ́. Mo rò pé àwọn aláṣọ funfun ni ọ. Aṣọ àwọn. Ẹ wọ ìyá etí ẹ̀ nínú ọ̀hún. Ọ̀dọ̀ tó tẹ̀ wọ ilé yìí kìí ṣe pé bóyá pé kìí táwọn kan àwọn sẹ́nu sọ fọ́fọ́ wẹ̀ tí wọ́n rò pé ọ̀nà ìrìnkà lẹ́nu àwọn mú jù. Àwọn ẹ̀gbà ní inú olùjọ yìí bá máa wọn yanjú ìjà. Kọ́ máa bú wẹ̀ kó máa yanjú ẹ̀ lọ. Ẹ̀ láwọn náà tó sọ pé wọ́n fọdá pàmò yẹn kan. Sọ́yẹ̀ fọdá pàmò yẹn kẹ́yìn náà gbà. Wọ́n fọdá pàmò yẹn. Ìyá ti tẹ́lú òwe. Láàbọ̀ kó òkè gáàjì náà ti mú wákẹ́ kó wá máa ṣe. Ọlọ́pàá mi náà ọlọ́pàá dé ìlú. Ẹni kọjá ara mi nínú Olúwa, ẹ jẹ́ ká ní sùúrù. Ìwé mẹ́gbọ́n ó fi yé wa. Ó ní wípé onísùúrù ni yóò jèrè ìjọba ọ̀run. Ẹ̀fọ́ àwọn bàbá alájókòó pẹ̀lú mi. Àti gbogbo wa. Ilé Olúwa la wà o. Mo fẹ́ kẹ́ rántí pé Olúwa la wà.
ẹ má jẹ́ ká gba Sátánì láyè ó ṣe wá di pé ọ̀rọ̀ ọlọ́pàá lẹ́yìn wá sọ́dọ̀ ọ̀rọ̀ ọjà kẹ wá fi bára yín ṣeré ọlọ́pàá ó mú wọn lọ́pọ̀lọpọ̀ àwọn. ẹ wo ẹgbẹ́ kan síbẹ̀ ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o ẹ jẹ́ ká lọ sínú òwe ìlú. ìyàwó yìí ẹ kú jẹ́ mẹ́ta ẹ̀ṣẹ̀bọ̀ ẹ̀ṣẹ̀bọ̀ dúpẹ́ wá wà pẹ̀lú àmì jésù máa lórí máa tún àmì jésù jésù ni a wà pẹ̀lú àmì jésù máa ṣèlú náà máa bá yín lọ àmì jésù máa bá yín máa bá yín àmì jésù jésù ló wà àmì jésù mo dúpẹ́ inú mi dùn nígbà tí mo dé chọ́ọ̀chì yín mo believe pé àwọn churches tí mo ti lọ pé kò sí ọlọ́run ń bẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n júwe chọ́ọ̀chì yín fún mi tí mo dé chọ́ọ̀chì yín mo mọ̀ pé ọlọ́run pè yín lóòótọ́ because kété tẹ́ gbàdúrà fún mi báyìí nígbà pé ẹ mọ̀ mi ò kàn lè sọ bí ó kàn dàbí magic lójú mi because contract mo ti ń lé for so long time ó kàn bọ́ sí wẹ́rẹ́ máa wà ṣé báyìí náà lọ́lọ́run ṣe máa ń tètè gbàdúrà èèyàn ṣá ilé tó wá tún wá jọ mí lójú ni pé ọmọ mi tó mu gbó tí mo dìzónù ẹ̀ pé mi ò fẹ́ rí mọ́ lákàtà mi rárá could you believe pé ọmọ yẹn fúnra lára rẹ̀ ni kò mú gbó mọ́ ó sọ fún kó fẹ́ padà sí school bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí school ló wà báyìí pé mo wá ò pé tí Ọlọ́run bá ṣoore fún yàn èèyàn máa ń dúpẹ́ oore ni ló jẹ́ kí n wá dúpẹ́ because ẹ̀rí pẹ́ ti rí mi ti pẹ́ kó má dàgbà pé bóyá mi ò wá dúpẹ́ but àwọn contract tí mò ń ṣe káàkiri mi ò jẹ́ kí n ráyè ẹ ṣé gan mo dúpẹ́ praise the Lord. hallelujah ma ọ̀rẹ́ mi tí mo mú wá yìí òun gan wò pé ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ ọmọ yìí ta sọ pé Kọ́ládé ta sọ pé mú gbóyè kó mú gbómọ̀ náà mo níbi tádùá mi máa ti gbà ibẹ̀ máa lélẹ̀ ló fi tẹ̀lé mi wá because òun náà ìṣòro tó wà nú ayé ẹ̀ pọ̀ gan but ẹ̀ létí ìyanjú ẹ̀ ń sìn tọ̀dọ̀ mi ní kẹjẹ́ ká kọ́jọ sọ so chọ́ọ̀chì yìí mo fẹ́ ká wo ká tún mí kọ́ àwọn èèyàn lè mọ̀ pé Olúwa ń dára nínú ayé yín so kí ni ó lè ná mi millions wo lẹ lè sọ tó lè tún chọ́ọ̀chì yìí kọ́ so ẹ sọ fún mi kí màá sanwó ẹ sínsìn kí tó kúrò mi báyìí. jésù ní ìjà bàbá mi lọ́hùn ló ní ọpẹ́ ó ní ògo àti yíyẹ alàgbà ẹ má jẹ́ ká wó ṣọ́ọ̀ṣì lé ẹ wo bí anílẹ̀ o ẹ wo ìgbọ́nlẹ̀ yìí bó ti lọ báyìí wà láyé tí ń tẹ̀lé kọ tẹ́fẹ́ kọ́ yẹn ẹ lọ́ wá kọ́ sí bí báyìí. ẹ̀yin lẹ́ni tó fi lọ báyìí. bẹ́ẹ̀ ni ẹ lè bá wa kọ́ ní sí bí báyìí fún wa. ara ń ta bó ṣe bínú bí orí mi bínú mi ṣe ń dùn o ẹ mọ̀ inú dídùn ló máa mú orí yá wà. jésù yẹn wà pẹ̀lú ẹ ṣe gan ni jésù náà ló lọ pẹ́ o ẹ wo òkè báyìí lè máa lọ. àmín lágbára Ọlọ́run ẹ̀mí wálẹ̀ ẹ̀mí náà máa bá yín lọ òkè lè máa lọ ẹ jẹ́ ká wólẹ̀ ká gbàdúrà. Akin. Kí ló máa kí yẹn? Olú máa mú kí ọ̀. Pásítọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi rí Akin. Tábà tó jáde nínú ìmọ̀ ìkọ́kọ́rọ́. Akin ti gun ọ̀kadà jáde láìpẹ́ yìí. Ọ̀kadà ló jáde. Tábà tó mọ́tò jáde. Mọ́tò mo rí pásítẹ́mà wọ́n gun mọ́tò jáde. Wọ́n wá mú kíni ní pálọ̀ wọ́n jáde láì sọ fún mi. Bọ̀ kíni gọ́ọ̀tàn níta fún mọ́kìlẹ̀ yìí mi. Ìyàwó ó lè jẹ́ bí àjọ̀dún tó ń ṣe lókè lọ́yẹn ni pásítẹ́mà gbé mọ́tò lọ. Ìsọjí yẹn dandan wà ní gbé mọ́tò lọ. Ọ̀yẹ́ ìfífún ẹjọ́ ẹ bá mi arrange báyìí ibi tí mo lọ yóò wà important ẹjọ́ 10 minutes. Ọ̀dà bàbá ń pe ọlọ́kadà kan tó máa wá gbé wa ṣèbájọ́ lọ náà ni bàbá ń pe ọlọ́kadà kan tó máa wá gbé wa. ẹjọ́ wàhálà ìyàwó ilé àti àbẹ̀rẹ̀ ó máa pọ̀ jẹ́.
Akin. Dákun, irú òórùn oúnjẹ dára rẹ̀ báyìí. Bẹ́ẹ̀ tí mo lò kí tó jáde. Ìlọ́hùn lára rẹ̀ báyìí. Ilé ọ̀ṣun bí ẹ tó jẹ pọnmọ́ ìtàn ábọ̀ ọjà ni. Ẹgbẹ́ tó ń wò sú tó wá dọ̀ báyìí. Akin, àna ìwàlé wá sùn, ó wà ní ìjẹ. Àti jẹ́ ní ojú kan wọn nílà rẹ̀. Akin, ó sì lọ fa kẹ́ni ìmọ̀kùnrin tó máa ń fa. Ó sì lọ ọmọkùnrin rẹ̀ bí. Mo wà ní. Fún mi ní fún mi. Fún mi ní fún rẹ̀. Kò ṣe fún yín. Kò ṣe fún yín. Ẹ mọ̀ mọ́, ó fún rẹ̀ ni. Jésù mi sọ wò mí ràn. Akínsífẹ́ bá kìí mi jẹ́. Akínsífẹ́ kó bá mi ká ní mo sẹ̀. Níbi tó ń mú ìgbòmọ lọ́mọ náà. Ẹ wo lọ́wọ́ náà jọ àwọn ọmọ tí wọ́n ti sọ yé lábẹ́ ẹ̀ jọ àwọn ọmọ. Ọlọ́run kí ni mo ṣe? Ọlọ́run ta ni mo ṣẹ̀? Lẹ́dàá mi Jésù mi ṣàánú fún mi. Jésù mi ò sì dáríjì mi. Àbí kí lè lé ìbáyà Akin. Akin ò ní bá pè mí jẹ́. Jésù mi ò ní gbà fún Akin. Èmi àti Akin àjọ mú nǹkan. Oṣù mẹ́ta gbáko. Ènìjọ́ pò mọ́ lé. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fàkín. Ìyá àdúrà tó yẹ kí àwọn ọmọ òkè ayọ̀ tó yẹ kó máa ti bẹ́yìn. Ẹlẹ́dẹ̀ máa ń pọ̀ wọ́n ẹ máa gbájú pẹ̀yìn ni tó yẹ kí wọ́n pè pàdé kó má wá pàdé àwọn olórí wọn wọ́n ní wá àwọn tó jẹ́ olórí wọn náà àwọn olórí wá tó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní wá lówó wọ́n ní wá ní pàdé tó yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀dà ẹ wo àwọn olóṣèlú kọ́kọ́ dé ṣọ́ọ̀ṣì ariwo olú wọn là ń gbọ́ ariwo olú wọn là ń gbọ́. Ẹ̀yin náà sọ ní ẹ̀yin náà máa ń lò kátórí pàdé kan náà kọ̀kọ́ dé wọn àṣà lówó ni wọ́n sá ní ìwà àti pé àbájọ ara ń fún mi kí náà àjọ ìgbàlọ́wọ́ mi. Ẹja kò lè ọmọ rẹ̀ tí mo gbọ́ mi kà sáwọn mi tí mo kó sí orí pẹ̀pẹ̀ ṣẹ́jọ́ mi kà sí. Sáàmù ìgbàgbọ́ ológun èmi ọ̀rẹ́ tí mọ̀ àwọn sáàmù olè kí n kà náà èmi ọ̀rẹ́ tí mọ̀ sáàmù ẹ̀wọ̀ lẹ̀kùn ti mú mi lọ́wọ́ lẹ̀kùn ti mú mi lọ́wọ́ àndọ́kùn sí kò sí dùn lójú nǹkan kan lèyàn sá máa fi ṣe agbèjì ara àbí àkórí bí kan lọ náà ìlú ká gbàwẹ̀ ká ti kan náà ti lọ àtà ti náwó nígbà wọn bá ń pé bàbá àjọ ọ̀yọ́ wá sanwó ọ̀pẹ́ tí bàbá àjọ ọ̀rọ̀ owó yọ bàbá àjọ ẹ̀ wá sanwó ọ̀pẹ́ tí bàbá àjọ ọ̀rọ̀ owó yọ ẹ mọ̀ pé bàbá àjọ òdòdó yẹ̀yẹ́ ni bàbá àjọ ẹ̀ wá sanwó ọ̀pẹ́ tí bàbá àjọ òdòdó yẹ̀yẹ́ ni bàbá àjọ ọ̀rọ̀ owó yọ. Láàrin mi àti bàbá àjọ àdùn sí pẹpẹ. Bàbá àjọ ẹ má jà ẹ má ṣàgbèrè ẹ má mọ gbó ẹ má sọ ẹ má ta tẹ́tẹ́. ṣe nígbà tá a bá lè jalè ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá jalè ìtìjú láńlá ni àwọn eléyìí ti ń kọ́ lófin ǹdọ́gbọ́n sí ni. Abájọ náà mọ̀ wá. èyí náà ní pé ẹ̀sìn sọ́lẹ̀ kan pé gbàgbọ́ sí ẹ̀tí ló pẹ̀lú ní ìlú àbẹ̀ ìmọ̀ ń tẹ̀lé ní fóònù tó kọ́ ní ìgbà
ẹ ní pírọ́blẹ́mù tẹ́rí géèmù fún ọyọ yìí three direct ọ̀rẹ́ mi kan ló fi ránṣẹ́ sí mi láti ilẹ̀ Ghana lọ́hùn èèyàn bá ń ṣiṣẹ́ èèyàn gbọ́dọ̀ ní kọ́ńdọ́sẹ̀ bí èèyàn bá ní kọ́ńdọ́sẹ̀ èèyàn jẹ gbèsè èèyàn ò ní rọ́wọ́ yọ díẹ̀ ọ̀rẹ́ mi ló fi ránṣẹ́ sí mi géèmù àárọ̀ lánàá ẹ̀rí ẹni tí ọba mọ̀ bí tẹ́gbẹ́ ìdílé ayọ̀ kan sáré kú ẹ̀rí géèmù yìí àárọ̀ lálá ta sí o àárọ̀ lálẹ́ máa ta sí o fọ́ọ̀ gidi o black terminal ẹ̀ sì ta sí ẹ fọwọ́ gidi tí o ẹ̀rẹ́ wo sí ọjà bọ̀ ó sú ọ ìdá rẹ̀ ó sú ọ ẹ fọwọ́ gidi tí o. Abájọ sáàmù fort ní ẹ máa ń ka sáàmù fọ́. Sáàmù fọ́ single four no single four àti kí n dún ní. ẹ̀ka eight ẹ̀ka kí n gbọ́. Nígbà náà ni sáàmù fọ́. Kí ló ṣẹlẹ̀ wá church last Sunday? Ṣé kò sí? Mo ní mission láti wá church ní máa wá church ẹ̀dẹ̀ má dàbí Bible study náà ẹ̀ máa wọ. Sir, ìkéèsì kan sir. Ìkéèsì wà nínú ìlú ìdájọ́ ní special prayer kan tó ṣe lọ́wọ́lọ́wọ́. The last time tó wá sọ́dọ̀ mi ó gbàgbé Bible sí ọjọ́ lónìí. Ẹ mú wá màmá yín deliver rẹ̀. Bible ló wà ní àná no problem. Ẹ̀dẹ̀ rántí àdúrà nípa Kristẹni ẹja máa gbàdúrà dáadáa Jésù á gbàdúrà yìí. Màá wá retí next week. Kò sí wàhálà sir. Ẹ̀dẹ̀ má gbàgbé Bible college. Ẹ má gbàdúrà. Thank you sir. Ẹni mẹ́sẹ̀jì láti ta. Ọ̀rẹ́ nìkan wá síta ń sìn, ó lè ní mẹ́sẹ̀jì ó lè dàbí Bible sí ọ̀dọ̀. Mo ní kí n wá gbé fún yín. Ọ̀rẹ́ nìkan wá síta ń sìn, ó lè dàbí Bible. Ẹ lọ lọ. Àṣírí ọmọró. Akin. Ó ń gbọ́ bẹ́ẹ̀ ni. Akin. Kíkà lọ church. Ó mọ̀ wá gbọ́ àbí kíkà lọ church. Oúnjẹ tí mo gbé sí kitchen àwọn débẹ̀. Ṣé jollof rice? Jollof rice. Ní àwọn alájẹ. Ó dé kitchen ó fẹ́ dáná. Ó dẹ̀ kó ti dáná. Àwa ti jẹ ìdájọ́. Kò yẹ kẹ́ ẹ jẹ́. Akínrán wo ni ìyẹn kí n má jẹ inú ilé oúnjẹ tó ṣe kí mi má jẹ. Kò yẹ kẹ́ ẹ débẹ̀ o. Wọ́n mi ẹ̀ lè understand. Mi ò understand. Ẹ tó tàn sí pé fún mi. Ọmọ mi dáná mi lè jẹ. Kò sí ẹ nídìí kí n understand. Ẹ lè understand. Jẹ́ ká lọ sí church. Mo fẹ́ change. Kí ló mélé? Fẹ́ change. Kí ló mélé? So sànà ìtàn ti dọ̀tí lójú ẹ̀ nìyẹn o. Ó yá change adó díẹ̀. Sànà ìtàn ti dọ̀tí change adó díẹ̀. Dá wa lóhùn adó díẹ̀ o. Wo ọmọ jí ká lọ. Bá wa níta o. Ọmọ jí ká lọ. Bá wa ní ọmọ jí ká lọ. Ọmọ jí ká lọ. Bá wa níta o. Jí ká lọ. Bá wa ní ọmọ jí ká lọ. Deborah láti ìtàwọn sí ìyàwó ní ìjọ yìí láti wá fún wa ní ìwàásù ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ náà. Ẹ pàdé ó fún mi.
orí ìṣèjímọ̀ Sunday àkọ́kọ́ lónìí. Sunday àgbẹ̀sù tí ẹ bá wù wá bẹ́ẹ̀ lójú máa ti bọ̀ nínú ẹ wo bí wọn bá dáadáa yẹn lọ sọ́ọ̀sì bẹ́ẹ̀ ni bó ṣe bẹ́ẹ̀ bọ́ sọ́ọ̀sì ó mọ̀ fún bọ́ bóyá yes. Ẹ̀jẹ̀ ẹ̀ wò lẹ́nu o. Ẹ máa gbàjọ. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin akọrin ẹ fún ọ lórí. Lọ́kéde ayáda fún gbogbo ayé ọba lọ́dún Jésù ọ̀gbà ní o tí mo ti ẹ̀ ń pè kí nọ́mbà rí olú lọ bá Jésù. kò ní lọ náà ni ẹ̀yin ò ranù gbogbo yìí ẹ dẹ́kun ẹ̀jẹ̀ mi bí mo fẹ́ bí léèrè tí a bá sì dá mi lónìí ó fà wá lánàá. mo sì wà lẹ́ẹ̀bẹ̀gbẹ̀. ṣé òsì tí ẹ̀yin àti ìyá àjọ ń ṣe lé àárọ̀ yìí tí ń tó dà ní ẹ̀bí ti bò ó pẹ̀lú jọ wèrè ìjọ àdánù tẹjọ ń dé tẹjọ ń jó ń bẹ̀ yẹn ṣé ọ̀dà náà ẹ̀yin náà wò ìyá àdúrà à ń sọ pé gbogbo èèyàn ń sọ èmi kan sì mọ ń sọ pé wọ́n pè ní o wọ́n pè ní o wọ́n pè ní o ṣé ìyá àjọ tó pè ní jọjọ àǹfò ìjọ àdánù bá ṣé ìyá àjọ ìyẹn jọjọ ìyá àjọ tó pè. ẹ̀sùn tó máa hó ó lẹ̀ hó bí kíní síbẹ̀ ó kọ́ yín ti jẹ́ gan kí ló kọ yín ló kọ yín ló ti gbàgbọ́. ìyàwó ilé àríkẹ́ ni. ìyàwó ilé àríkẹ́ ó kọ yín da ìyàwó ilé àríkẹ́ sẹ́yìn ọ̀wà àmọ́ pé nǹkan gẹ̀dẹ̀ báyìí gbẹ́lú kan àjọ fasọyà kókó òde ẹ̀yin sọ pé Ọlọ́run pe ẹ̀yin pé kò pé yá àjọ tèmi gbà fún ẹni tí ọgbà fún ìyá àjọ yìí ò lè rí bí bá lọ. ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ mọ́ hò àní ẹ faraba owó dá ń polówó ẹnu mi ò ráàyè kẹ ẹ bá bọ̀ pẹ́pẹ́ mọ́ hó ni bóyá kẹ ẹ jẹ́ kó ká gbowó tí mo wá ṣe ń bí yàtọ̀ nígbà ẹ lọ́nà ń pẹ̀yìn alága olóṣó ẹ̀yin tó jẹ́ pé ṣìnà ó mú mi ayé yín ẹ̀yin olóṣì bí ẹ̀yin olóṣì lọ́rùn ẹ̀yin tẹ́ ẹ̀ ń fò sí sẹ̀sọ́ tẹ́ ẹ̀ ń fò sí sáyọ̀ ẹ wá pé ìyá àjọ tó lọ́n pé kó pè Ọlọ́run ló pè gbogbo ẹni ó bá bínú rẹ̀ lọ́lọ́run ó bínú rẹ̀. dákun torí tọ́lọ́ ẹ tó ń bá ilé rù. dákun torí ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ìfẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò ti lé. ó dùn ẹni nígbà tẹ lọ́lọ́ ti pè olóṣò lọ́lọ́run pè lọ kò pé ẹbí gidi rí sọ́ọ̀sì yín kọ́. àní onísùn yẹ́rọ kó bí ẹ̀rọ. wọ́n ẹ̀jẹ̀ wọ́n. ṣé torí pò tí lọ́ọ̀fẹ́ mi tí mo ti ní ìgbà ṣé torí rẹ̀ ló ṣe wọ́n bí ẹ̀rọ ọ̀nà yìí. orí mi yí gbà náà ni irú yín bò ní dẹnu kọ tí báyìí pépè mú mi ń dẹnu kọ rú yín yóò lè jẹ irú ẹ̀ mọ̀ láyé ń dẹnu kọ rú yín ẹ wá kú yá àjọ. ẹ dáyé pẹ bó èmi dáyé pẹ bó èmi ní orí dáyé pẹ bó lẹ́yìn yìí ìwà gbéra pa ìgbéra falẹ̀ ní ìní ìlọ́bà yà àjọ tí ọ̀tún mọ ká ìwà tó máa wọ́n nípa ìgbà ìjọ mi. ọwọ́ dábàá sójú owó bó ṣe ń jì tó ń jì ní balùwẹ̀ ìjọ òní gbogbo ẹ̀ nílò sọ́kùnrin. olùbàdìsá nílé ìbàtẹ̀ jẹ́ oníwàhálà àgọ́ ní ọ̀pá láìsí ọ̀tá ẹ̀rọ wọlé òsì sẹ́yìn àjọ lọ́bọ̀ mọ̀ tí mò ń jẹ àbí ìyá àjọ sọ fún ọ̀pọ̀ nbóbìnrin ṣé bọ́bọ̀ ọ̀dọ̀ ìyá àjọ ni ṣé kí n mọ́ gbádùn ayé mi ni bó ṣe yẹ kí ṣọ́ọ̀ṣì ọmọ wà gan nìyẹn gba bá fẹ́ra wá ṣọ́ọ̀ṣì èkó sí ṣọ́ọ̀ṣì tẹ́yìn bá wá láti bí wọ́n ti mú ìwà àjà alága olóṣó nígbà tí Ọlọ́run fi ìyá àjọ kẹrin tó fẹ́ káyé yín ṣe tẹ̀sí ní dandan káyé yín ó bàjẹ́ ṣé eré mi ọ̀rá àyà ń dúró máa sọ̀rọ̀ Ọlọ́run. ṣọ́ọ̀ṣì rí mo ṣe pẹ́ mi alága olóṣó ṣọ́ra wa alága olóṣó gangan lọ́lọ́run pẹ̀. ó ti pè é èmi ọ̀rá àyè kó pè kẹ́ ẹ kú sí lọ́rùn èmi ti lọ́n tèmi ẹ kú lẹ̀ fúnra yín ẹ jẹ́ pé tí mo wá pè é lọ. mo dẹ̀ mọ fún wèrè aláyé bàjẹ́ èmi ni ó fi wọ tí a ó tà ní fúyà ọmọ ìyá àjọ tó ń dúró ó rí ọlọ́mọ ìyá àjọ kọ́ nísàmì gbọ́dọ̀ ìyá àjọ yìí lọ sọ fún mi. mọ́mí wàhálà ti dé o wọ́n máa ti post kí ní sí IG kí ní sí Instagram
àti post IG o. Mọ́mí la fẹ́ ṣe báyìí gbogbo ẹ̀ ti káàsì ẹ̀yin ní ẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ ojú ló ti rí mọ́mí kí la fẹ́ ṣe mọ́mí kí la fẹ́ ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ ojú ló ti rí irú kí lélẹ̀ mọ́mí kò dẹ̀ ṣe delete ọ̀pọ̀lọpọ̀ ojú ló ti rí ẹ̀yin ní ẹ̀wò mọ́mí irú kí lélẹ̀ mọ́mí irú kí lélẹ̀ mọ́mí. Mommy.